jàlùbáàbù tá a wí yìí tá a fẹ́ wọ̀ yìí kò gbọ́dọ̀ jẹ́ bí wọ́n ṣe ọ̀nà sí bí àǹkárá bí lẹ́sì kò gbọ́dọ̀ jẹ́ ìdí fúláwà wà ń bẹ̀ ẹ̀yẹ́ lómi yóò lo jàlùbáàbù látòkè délẹ̀ fúláwà ni wọ́n fi dìsáyìn gbogbo ẹ̀ jàlùbáàbù kọ́ ọlọ́run wà láàyè gbòdì iná zina ta ọ̀nà ẹ̀sọ́ yín ìdí jẹ́sọ̀ ní nǹkan tó wọ̀ tó tó máa wà more beautiful tó wà attractive òní jẹ́sọ̀ nígbà tó wá fi jàlùbáàbù tó wá fi stọ́ọ̀fù onífúláwà lẹ́kọ̀ọ́ láwọn sísá àbáwọn bóyá àwọn ìyá wọn gbà mí jàlùbáàbù tó fẹ́ rà nísìnyí ọmọ alẹ́kùn jàlùbáàbù lè jàlùbáàbù lè ṣe kí ni ìpè fáìn jàlùbáàbù mo fẹ́ bá mi wá fáìn stọ̀ wọ́n yẹ kí fáìn stọ̀ wúrọ́ jàlùbáàbù nítorí pé tọ́lá ti lè wọ́n fáìn stọ̀ ó tún ní jàlùbáàbù fi jọ fáìn tó fi ṣe kí ni tó fi tún gbélé ìnáwó wọn di ìrẹgbẹtẹ nù jama kasi àtúnṣe yẹn gbọ́ àtàfẹsẹ sọnà tó dé pé kò tí yẹ wà dáadáa débẹ̀ Ọlọ́run ọba ara nìyẹn wa à ń bora àmọ́ kájú oníbàámu pẹ̀lú bọlọ sọsọ kalẹ̀ láàfin gbalada rẹ wọn ní ẹ̀rí obìnrin bá ti wọ jẹlibáàrù tá a design wọn ní yọmọ fáyìnsì yọmọ wa wọ ojú àwọn tí wọn wò níta ní kótó rẹ ló jẹlibáàrù ní kò wá sáǹfààní fún mọ àwọn àlùfáà wa wọn ní òfin ẹlẹ́ẹ̀kẹta ayé kó na sọfin kan gẹ̀rí ìdán là yẹsẹ kọ̀pọ̀lọ̀ transparent jẹ̀lìbáàbù mi kò ní kọ́lọ̀ kan náà ni àmọ́ transparent àwa rí ìlà kíní obìnrin tọ́wọ̀ báyìí àwa rí lábẹ́ jẹ̀lìbáàbù tọ́lọ̀ngàn títara rẹ̀ lọ sí kíní ìlọ́wọ́ ni ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó thick táà ní máa rí tọ́wọ̀ sí abẹ́ ní àtàrà rẹ̀ ló jẹ́ pé tọ́wọ́ ara stop tó thick lóbìnrin tó olóró ní forúlẹ̀ olùsàárè ìgbúta yìí lọ ọlọ́run kò lò gan olóró ó mọ̀ ta ní darí abẹ́mù jàmá mùsùlùmí àìmọye àwọn tí wọ́n ní àtúnṣe kìíní ilé díẹ̀ o mọ wọlé ní orúkú mi gbàdé ìdẹ̀yẹsẹ̀ kan àló ti fìtì o kò ní fìtì kẹ̀ mọ́tò gbọ́dọ̀ tó lọ lẹ́nu ọlọ́run máa darí gbogbo tí ó bá ní ọlá ni àwọn olùfà ní àdísì wà lérí yẹn náà gbámú wọn nítorí pé ànábì ní àwọn obìnrin kan bẹ́ẹ̀ rí tí wọ́n máa wọṣọ tẹ́ máa rí àwọn kan tí wọ́n wọ̀ sábẹ́ ànábì ní ilẹ̀ àná òun náà bẹ́ẹ̀ bá ti pàdé wọn ẹ máa ṣépè lé wọn pàdé náà wọn nàmàlẹ̀ òun náà ànábì nítorí ẹni ìpè ní wọn ẹ̀yìn ẹ̀ tó wá dájọ́ tí náà sí wọn la torí bí ṣe ń lọ nìyọ́ bá nǹkan jẹ́ kó tó darí ẹlòmíì ò rí obìnrin kò yóò sì hé tìyàwó rẹ̀ tó wà nílé alámọ̀sá ìṣàánú wa òfin eléyìí náà ká mú lọ́wọ́ àwọn tá a máa ń lo ìbòrí fẹ́lẹ́fẹ́lẹ́ sẹ́sẹ́ rí ìbòrí ọ̀kọ́kọ́ sí lára ẹ̀ náà ẹgbẹ́ àwọn máa ń sọ tẹ́lẹ̀ a sọ̀rọ̀ bòrí bíìsì gbogbo àwọn táwọn ló bòrí match to match wípé bàtà pọ́pù gíní pọ́pù ìjáàbù náà pọ́pù bàtà blue gíní white ìjáàbù blue níjọ́ Sunday ìranù níjẹ́bẹ̀ o àyẹ̀lẹ́ni sòdúdọ̀ ọ̀rọ̀ mọ́ ni o àwọn àlùfáà ní aṣọ ògbọ́dọ̀ transparent o ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin jama mùsùlùmí wa òun náà ni pé aṣọ yìí ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí yóò fẹ̀ tí ò ní ha èyí ló stọọfù tó tíìkì àbí kọ́ wá rán aṣọ tó há kọ́ máa ní kílẹ̀ ní lára nínú láti àárín ìfẹ́kọ́ lóòótọ́ àmọ́ gbogbo tọ́lọ̀ ń dá sí ọ̀la bó ṣe tóbi tó sáìsì rẹ̀ àti ṣe kíni àti mọ́ àmọ́ sáìsì iwájú rẹ̀ àti mọ́ sáìsì ẹ̀yìn rẹ̀ àwọn àlùfáà ní kò lè tẹ̀lé báàbò àwọn táà ní orí báyìí sínú burúkú bàkà sí àti àríyá àìmọye àwọn èèyàn tí wọ́n máa wọṣọ lójú ara wọn àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ìhòòhò ni wọ́n rìn lọ́bẹ̀ lọ́kọ́ lọ́wọ́ sáì sànù wa. Usama anábì fúnlá sọ̀kan ìkùtì àwọn paṣọ náà bí aṣọ òkúra ọwọ́ adílé bá fún ìyàwó rẹ̀ àwọn yìí ní nífẹ̀ẹ́ ìyàwó wọn gan wọ́n bá pọ̀ wọn ní nǹkan wọ́n gbà kí ìyàwó máa ṣe kíni kọ́ máa lò ó ìwọ̀n kọ́ wò wọ́n máa tọ́jú ẹ̀ tí wọ́n mọ̀ ṣe òní aburú ni ó ẹnìkan fẹ́ jọ ọkọ̀ ẹ̀sùn mẹ́lá ìpẹ́ ìfọ́nà máa ṣàmúrí nìyẹn ó ní yọ ọ̀rá ń jẹ wá láti ta yóò sì bọ́ sókọ̀rọ̀ yóò sì máa dáadé
àdáwò wọ́n fẹ́rẹ̀ mi ara rẹ̀ dúró àwọn alálẹ̀ lọ wọ́n lọ́pàá sàwọ́lì ní barakùnrin náà àtàwọn náà lágbára ọlọ́wọ́ bọ́ bó ṣe wá gbàtọ̀ yẹn fún àdéhùn wá ní aṣọ tí wọ́n fún ọ sì dábòrá wọn tó ní àwọn ọmọ ọlọ́ ìlú lásìkò wọn wọ́n sì máa ṣe kéde wọ́n máa daṣọ ìbúra àwọn olóhùn ti fún ìyàwó òun lè àdébì ni múrì ha tó bá padà délé sọ fún ìyàwó rẹ̀ fọ̀lítẹ́jì àlìtáàtà àgbìlá kó wá aṣọ kan tó bá tẹ́kì kó fi láyìn kó fi sábẹ́ rẹ̀ kó fi sí abẹ́ aṣọ ni ó kó tún rán aṣọ mi sí abẹ́ rẹ̀ ó fa ìní àháfà àtẹ̀sùfà hajjima ẹ̀dọ́mìà ẹ̀rù ń bà mí kó jẹ́ pé tó bá wọ̀ á máa rí bí igun ara rẹ̀ bó ṣe tó àti bó ṣe máa. Ẹ̀rí náà ló nínú tíra ìgbé obìnrin ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe kí ni àtọ̀tọ̀ ha jàlábí àwọn ọkùnrin tí àwọn alásàlá tún wọ̀ kò síbi tí wọ́n ṣí ládùúgbò ẹ máa sọ fáwọn mísánná wọn pé wọ́n dáràn ní ọ nítorí àwọn ni wọ́n sọ fún agbóró ńlá ni ọ òfin ẹlẹ́ẹ̀karùn-ún aláyẹ̀kúnná mubakharan mutayyaba jàlbá àbùtọ́ wọ̀ pa ògbọ́dọ̀ fún pàfọ́ọ̀mù sí kó tó jáde Ànábì sallallahu alaihi wasallam ó ní ayé mọ̀rá àti obìnrin kóbìnrin tó bá gbèsè yìí tó sì sin náà tó bá jáde lé ẹ́sítà àtọ́ràtì tó wá fi pàfọ́ọ̀mù sára rẹ̀ sínú jàlbá àgbè fàmárà tí àlàkáwò tó wá kọjá níwájú àwọn ìjọ kan nìyẹn jìdú mẹ́rin ẹ̀hà tí wọ́n lè gbóòórùn rẹ̀ fàyíjà záàlìyà Ànábì ní alágbèrè ni ọ. obìnrin tí wọ́n ń pè àgọ́ tó jáde báyìí wọ́n fẹ́ jáde kí Ànábì pé jẹun ìtumọ̀ ẹni pé ìjọba gbèrè tó ṣe kí ni òun lọ fọwọ́ sí nídìí bẹ́ẹ̀ tẹ̀lébá bọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ láti tẹ̀lébá bù yẹn ẹ bá mi fún nǹkan ṣe kọ́mọ tàǹtàǹsá o ibi àkíkọ́tà ńlọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ni tí wọ́n tẹ̀lébá bù ń ṣe yóò sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ òfin ilẹ̀ karùn-ún ni bàbá wa ibùdó kéèkà láìdì wọ́n ní torí pé òórùn yẹn wọ́n máa pè yọ́n máa invite àwọn ọkùnrin nígbà àfẹ́kọ́ ṣẹlẹ̀ tá a fi lóde tẹ̀lébá bù yọ́pọ̀lọpọ̀ wá sí kíni yọ́pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ àmọ́ nínú ilé o lè lo pàfọ́ọ̀mù nínú ilé ní bedroom láàrin wa àti ọkọ rẹ̀ wọ́n sì wá jẹ́ pé ọ̀dọ́gbọ́n fọ́lọ́ bí ẹni tó fẹ́ fẹ́yàwó rẹ̀ lásìkò ọ̀nà Ramadan tó wá láwọn travel tó wá débàdàn tán ní sísá ní láàrin ẹgbẹ́ àwọn fẹ́ sísá ní ìjàpọ̀lọ̀ ti láàrin rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin tó ní bí ó ti kú bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún ẹ̀jọ́ jáde ni wọ́n ń fi nǹkan nulẹ̀ lẹ́mìí pé àgbéjáde aláya alámọ̀ nìkálà oṣù tó dàrú mọ́lọ̀ lọ́wọ́ nítorí pé ọlọ́ lásán náà tẹ́lẹ̀ olùkọ́ fóònù wọ́n ti kíni wọ́n ń wò ábẹ̀rẹ̀ tàbí kò ní wọ́n fi òórùn lẹ́yìn báyìí wọn òfin ẹlẹ́ẹ̀ka àwọn ọmọ jẹun ẹ rí òfin ẹlẹ́ẹ̀kẹfà Allah yushbiha libasa rajul tẹ̀lébáàbù rẹ tẹ́lẹ̀ lómi òní òun náà dáwọ́ sọ ẹnì kan kò sí ní kankan lára àwọn lọ́balẹ̀ lẹ́bẹ̀ yìí nínú òfin ni pé káṣọ ọmọdé aṣọ ọkùnrin kọ́mọdé aṣọ ọkùnrin Ànábì sallallahu alaihi wasallam ẹgbọ́n tá Ànábì wí nípa wọn Ànábì ní ar-rajulu èyíkéyìí ọkùnrin yalbisu libsata al-mar'a tí bá fi ń wọṣọ obìnrin wal-mar'atu ní èyíkéyìí obìnrin yalbisu libsata ar-rajuli tí bá ń wọṣọ ọkùnrin la'ana rasulullahi alaiha aw alaihima Ànábì ti ṣépèlé wọn èpè sí ti ṣẹ wọ́n ti ṣe kọjá ìpéjì wọn lẹ̀ ẹni tó kàfé kó ló ṣe kí ni òun ló ṣẹ́kù. ilé tí wọ́n bá ti ń wọṣọ ọkùnrin àwọn obìnrin àbáwọn obìnrin wọṣọ obìnrin àwọn ọkùnrin wọṣọ obìnrin àwọn ẹni èpè wọ́n gbé lọlé o àdéṣe ni. ọkọ̀ wa ní wù ọ lójú ayé rẹ kọ́ ọmọ wa rọ́ọ̀mà rẹ kéde àtẹ́jọ́ wọn ṣe kí ni kọ́ máa jà àbíyàwó rẹ. àṣàtúnṣe sábẹ́ mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀keje Allah yusufu libasa kafra aṣọ rẹ gámẹ́ntì tó fẹ́ wọ̀ yìí kò gbọ́dọ̀ ju aṣọ àwọn kèfèrí lóbìnrin àwọn ṣẹ̀dẹ̀ lásọ ọdún wọn lásọ wọn wá rántí ẹ̀bẹ̀ wọn wá ní ìṣẹ́fọ́ balẹ̀ ebó tíǹkì bóò ní bọ̀ yìí sí àdèrò fún mùsùlùmí lọ aṣọ àwọn tí èdè mùsùlùmí lọ sí kí ni ní lọ wọ̀ yìí àbíkẹ́ ìrọ̀lẹ́ ìran aṣọ àwọn ọ̀dá ó ti kó ní ibi àwọn dáta ń tẹ̀lé kan sẹ́yìn òbí ó ti dá báyìí náà wọ́n ní rọ̀ ti wá mọ́tò ṣọ́ba bí kí wọ́n fọwọ́ mi ní bá pọ̀ṣẹ̀ àwọn ọ̀dọ́ kan náà ti dára. àṣàtúntò náà mi mọ́jẹ̀ mọ́lẹ̀ kẹjọ aláyẹ̀kú náà tọ́wọ́ bá ṣòro tẹ̀lifáàbù rẹ tó wọ̀ ọ̀gbọ̀gbọ̀dọ̀ kí a sọ mọ́yẹ wọ́n ń tọ̀ pákan
5,000 ni. Aṣọ tó wọ́n láwùjọ tó wà táwọn yóò pé 5,000 times 4 20,000 nù ìyá tó náà gba 5,000 ó di 25 ní ajá wọ ọlọ́ àbọ̀tọ̀ ó sì ní mẹ́rin rú ẹ̀. Àwọn àfáà ní aṣọ tó lò kọ́mọ̀jáṣẹ́ ṣúhúrọ̀ aṣọ tí ó wọ́n ò sì pé kọ́ wá lọ lè ra ṣáínà oní 250 naira tí ó mọ̀ wá báǹsì tẹ̀lé yẹn lẹ́yìn. Ẹ̀sìn wà láàrin kíni láàrin lọ́wọ́. Jàmáà mùsùlùmí àwọn àlùfáà nígbà ní aṣọ tí ò sí láwùjọ lóòótọ́ ó dìtì lóòótọ́ àmọ́ kò sí rẹ̀ láwùjọ. Tárábìnrin yìí bá ń lọ tí ń bọ̀ kí ló máa ṣẹlẹ̀ jọmọ́ yóò máa ìbáìtì ojú sí ara rẹ̀ nígbà àwọn ẹ̀kọ́ sílẹ̀ padà wá sí kí yóò padà wá ṣẹlẹ̀. Òfin mẹ́jọ ìjọ táwọn àlùfáà kan tọ̀ níparí ọ̀rọ̀ mi ànìkọ́ oyè ànìkọ́ ká da nǹkan mojú jẹ̀lbáàbù là ń sọ látàárọ̀ lọ́dọ̀ àwọn àfáà kan àwọn gbà pé jẹ̀lbáàbù táwọn tọ́lọ̀ ń sọ táwọn náà ti ń sọ ó ti kọ́fà kéèyàn ṣe kéèyàn dà kan mojú. Àwọn yẹn ní tá a bá ti ní jẹ̀lbáàbù ọ̀rọ̀ yẹn ni ká dà kan mojú náà kí ni jàmáà ọ̀rọ̀ yẹn ni. Àwọn àfáà kan ìtọ́wà ní tó ránù ẹni tẹ́lẹ̀ tí mo mú lọ́wọ́ yìí gbogbo ẹ̀rí tọ́wà pẹ̀ ọ̀la yẹn ní kó bojú kó tó jáde láyé lọ́wọ́ ń bẹ̀rẹ̀ ẹni tẹ́lẹ̀ ilé tí mo mú dání ẹni orúkọ rẹ̀ eléyìí ni àdínlá tó tẹ̀lé tí ẹ̀sìn wájú ní ìpínlẹ̀ Kitabu wa Sunnah obìnrin ó bojú kó tó lọ lè bọ́ lọ́hùn ọ̀la yẹn ní fún ọ tíra tí ń sọ bẹ́ẹ̀ tíra mi náà wà ó èyí tọ́wà lọ́dọ̀ tèmi lélẹ́yìn torí láti inú Kùránì àti inú àdìsí náà wọ́n ti fà á yọ المؤلف الدوشي الشيخ علي بن عبد الله العماري وانت عبد الله بن عبد الرحمن الجبري نعم وفاة بن سعودي ولا وني ومو وشني كوسي وينا بين لوري إليه يوبني جلباب المرأة المسلمة شيخ ناصر الدين الألباني أواني kóbìnrin ó bojú àwọn fọwọ́ ṣe àwọn fẹsẹ̀ sí súnà nábì tó lọ́lá jù ní àwọn tó bá ṣe ojú àtọwọ́ nìkan lẹ ẹ má pè ní ajáta o ẹ má pè ní kíni ajáta nítorí àwọn obìnrin kan wà lásìkò ànábì tí wọ́n sí ojú wọn lẹ̀ tá ànábì sì sọ ìdàkan lérí ẹ̀ àmọ́ orin lẹ̀ pé àwọn ìyàwó ànábì wọ́n dà náwó ojú tá a bá ní ká náà wọ́n sì ewu lèmi àti ẹ lọ́dà aláṣẹ. yìí ni àwọn ti kó lójú ọ̀nà àwọn yìí ti kú lójú ẹ̀ wọ́n ta ko ayé àbúrò àti tó fi ẹsẹ̀ hàn tó sì fún ojú hàn tó tún forí hàn. àwọn náà wọ́n sọ fún mi pé skirt àti blouse náà ìjáàbù ni. àwọn yìí nì ẹni tí ò nílò ẹni kò lè mọ iye ẹni sá. àwọn yìí ní sọnù lébi gbọ́ lọ́nà ló lè rí wọn yín. wọn ò sí lójú ọ̀nà ẹ̀sìn rárá tó. ṣé ẹ wá rí ká fojú yìí nínú ẹ̀sìn wa lọ́wọ́ o nínú kí lọ́wọ́ jama nínú ẹ̀sìn wa Al-Mustafa sallallahu alaihi wasallam àdébìnrin lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n fẹ́ ṣiṣẹ́ hajj àdébìnrin náà tantakibu al-mar'atu al-muhrima wala talbisu al-qafazay ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ ṣiṣẹ́ hajj nínú àwọn kan tó jí ìwọ̀ fún yín tẹ́ gbọ́dọ̀ ṣe lásìkò tẹ́ fi ṣiṣẹ́ hajj ẹ má bu ogun kan ìyàwó Aisha wa lọ lè ṣe ìgbọ̀nsẹ̀ àwọn ẹ̀ṣọ́ ọwọ́ náà sọ lẹ́ẹ̀kan pé kíní ní ká máa rà á fáwọn ìyàwó wa nípa rẹ̀ ọ̀bá ká oní 100,000 máa ro ní 50 nípa ọ̀bá ká òrò ní 20 bí ọ̀bá ká òrò 5 kọ́dà wọn tún ní 2 àwọn ní ke àwọn ní igi òrò ní 700 oní 500 wà má jà bá a súnà tí ò ní ra ẹ̀sọ́ fún ìyàwó nípa rẹ̀ bá ṣe ká àwọn ọmọdé kí ni inú ọ̀rà nínú tọ́lọ̀ ní kí wọ́n rán láyé nù ìsúnmọ́ tó máa wọ̀ àbíkẹ́ tó wọ́n yín aláwọ̀ sẹ̀ ṣàlọ́ wa. àwọn ìyàwó ànábì gẹ̀ẹ́sà sọ́là fẹ́jẹ́ pé àwọn ni wọ́n wá sọ fún wa pé ká máa yé kékeré ká sì mú ọ̀rọ̀ ní pàtàkì àwọn náà sẹ́jí ni wọ́n lò kéde pé èèyàn máa yé ní pàtàkì nù ara yé náà ni
gómìnà ọmọ rí kóhun báyìí tó yé bá sí lò nǹkan náà ní ọmọ kóhun báyìí yóò ti darúgbó tẹ yóò ti yọ tán ó tún ra mú ibi èyí tó yọ yìí gan bíjì kó tó wà mọ́ bíjì wò lẹ́yìn ìgbà tí èyí rẹ̀ yọ ọ̀wọ́n fáyì sí ẹ máa ga ni ẹ máa dọ̀nù obìnrin ẹgbẹ́ náà bá rẹ̀ lọ ní ẹ̀sùn rárá ọba ní òde lọ rí ìgbò rọ bó ṣe fẹ́ pẹ́lú kí wọ́n máa ṣe ní kí wọ́n máa sọ ẹ wà nífẹ̀ẹ́ ara yín ìyàwó Aisha yìí wọ́n fẹ́ gbàgbé kí ní ìbọ́lẹ̀ nínú gbó gbà wọ́n padà sínú tẹ́ǹtì tí wọ́n wà lẹ́bàá ní pé kí ní yóò sí lọ́wọ́ mi mọ́ wọ́n lọ lè wá níbi wọ́n ti ń wá àwọn sàhábà tí wọ́n tẹ̀lé àtànẹ́bì sallallahu alaihi wasallam àwọn tí ń lọ ṣe rí wọ́n ní kíní kan áúdẹ́ẹ̀kì ni wọ́n máa ń gbé lérí ẹ ní wọ́n máa ń so mẹ́sìn ibẹ̀ làwọn ìyàwó ẹ̀gbọ́n ṣe kíní ibẹ̀ làwọn máa ń wá àwọn ọ̀dẹ̀ dáa kọ́tìn bó àpẹẹrẹ pé wọ́n dà kan bọ̀ nínú ọ̀tọ́kọ̀ àdébọ̀rọ̀ ojú yìí sẹ́ kí lọ fẹ́ rí fún ìtẹ́yọ̀ bá rí kò lè mọ́ wá gáàdì náà bá mi sọ pé ká mọ ojú ló ṣe kíní lọ́lọ́lájú wọ́n ń wọ ẹ̀sìn lọ lẹ́mìí pé kíní tí wọ́n ń wọ lẹ́yìn náà ìyàwó àìsàn ṣe kíní ọwọ́ àmbẹ̀ ọwọ́ àpapọ̀ ọ̀rọ̀ táwọn yìí ọgbà omi lójú àwọn sábà wọ́n pè nìkan ní Safwan ibn al-Mu'attal as-Sulami òun ni wọ́n fi sí ìké àti gbogbo tí wọ́n bá sọnù táà bá ń sà lójú ọ̀nà tí wọ́n máa mú lé bàbá àwọn tó ti ṣáájú òun ni kọ́ máa sàn wá lọ́ba lọ́nu tẹ́ǹtì ipé fún wọn lọ lè wò báyà wọn gbàgbé nǹkan síbẹ̀ ìyàwó Aisha ní sọ̀rọ̀ yìí o wọ́n nígbà tó dé inú tẹ́ǹtì fara àṣàwádà ìsáàní náàyè lọ́ba rí nìkan tí ó dúdú lọ́ọ̀kan káàfin màpá aṣọ dúdú làwọn ìyàwó ànábì ṣe kíni ni wọ́n ń lọ àwọn àfáà mi wọ́n ní aṣọ tó bá kúùlù tó kúùlù tí ó flash tó jẹ́ kọ́lọ̀ míì náà èyí lè lọ àmọ́ kò sí tó lè gàbí black wọ́n lọ́wọ́ àrí sàwádà ní pé kí n rí ìkan dúdú lọ́ọ̀kan ó ní mò ń rí tán fáàtánì lọ́ba wa bá mi fáàrọ́fà ní iná àní wàkánà yàrá ní qabla al-hijab wọ́n ní lọ́ba ní inna lillahi wa inna ilayhi raji'un ìyàwó Aisha ní nítorí pé ọmọ mi tẹ́lẹ̀ ó ti yé kọ́ tó di pé wọ́n sọ àyà ìjáàbù kalẹ̀ bó ṣe ní inna lillahi wa inna ilayhi raji'un fakhammartu wajhi bi jalbabi bàbá mú jalbabi ni wọ́n fi bọ́ ojú mi ìjọba mi máa ẹnìkan wá dàgbà bojú ọ̀wá ń pé láyé táwọn yìí ànábì ló ń sọ pé kọ̀mọ́tì ń sọ ò sí lẹ́yìn ọmọ lẹ́yìn ànábì máa àbí lọ́wọ́ jẹ́rẹ́ ìmọ̀kálókù àwọn tó wá lé pé wọ́n ta kò ní ìtọ́ ń sọ fún gbogbo ayé ni pé ọ̀fẹ́ bàtàbí sí yẹ̀yẹ́ òtò láwọn kan múra bí rẹ̀ adíláhi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ọlọ́wọ́ bá ní sí ayé ọlọ́wọ́ àtàmì ọlọ́wọ́ àti ànábì lẹ́ẹ̀ máa fi sí yẹ̀yẹ́ láti àdájọ́ rẹ̀ láwùjá rẹ̀ kọ́ni kàfọ́nì tó ń bá lẹ́yìn máa nìkan ẹ ti di kẹfìrí lẹ́yìn ìgbà tẹ́tí nígbàgbọ́ ọlọ́mọ bẹ́lọ̀ pító láti ẹ̀ máa bá wà náà bẹ́lọ̀ kọ́lọ́ ń ṣerun fún àwa náà ọmọ bẹ́lọ̀ kọ́lọ́ ń ṣerun fún ìwọ náà kì í ṣe pé ọmọ wa tako òfin ọlọ́run nígbà wọn ti sọ kalẹ̀ káyé parí yóò máa bá wọn ni kí la gbọ́ yé nínú ìtàn yẹn jẹ̀mọ́ nígbà àwọn ìyàwó ànábi ṣe kí ni wọ́n dà nǹkan bọ́lé tọ́ ìyàwó Aisha onígbà táwọn wà ní hajj táwọn wà lẹ́ẹ̀kan hajj sọ̀rọ̀ pé wọ́n ní kí wọ́n lẹ́ẹ̀kan mọ́ni ó ti yẹ tọ́ wọ́n ní káàdà rògbò náà yàmùrò náà bí náà wà náà àmọ́ àròsóde sọ̀sọ́mọ́ ní táwọn yẹn bá ń lọ ní wọ́n fẹ́ kọjá níwájú wa tàdùkú ti ànábì mọ́rin bá ti aṣèwà nínú ìran àwà nínú àníyàn hajj fàyídà àdá òbí náà táwọn èèyàn tí wọ́n bá fẹ́ kọjá àsìdáná ìdáná jẹ̀lbábà ha wọ́n ní àárara mú jẹ̀lbábù wa àárara darí ẹ̀ wá sí ilẹ̀ báyìí kò lè mọ́ wọn lójú o torí tó bá lè mọ́ wọn lójú wọn pẹ̀ràn wọ́n ti kí wọ́n pẹ̀ràn àwọn àrà gẹ́rù jẹ̀lbábù àwọn táwọn èèyàn fi lè kí ni tí wọ́n fi lọ fàyídà wọ́n ní ìdáná jẹ̀lbábà mẹ́rin sí ha láti rí wa láti ra dẹ̀ngẹ̀rẹ̀ aláwọ̀dì ìhà àwọn táwọn òfin rí wa àyíkájà wàzúnà tí wọ́n bá kọjá tán kàṣàkùnà àwà sí padà táwọn ọkùnrin bá ti lọ tán kí là ń gbọ́ yẹ́bẹ̀ jẹ̀mọ́ àmọ́ bí wọ́n ti dẹ̀ngẹ̀rẹ̀ ní ọ̀lẹ̀mọ́ ojú tó bá lẹ̀ mójú wọ́n ti takò àdìsí ànábì sallallahu alaihi wasallam
ànábì tó sì ní kí wọ́n má lò lásìkò hajj ànábì lọ́mọ lórí kọ̀ọ̀kan wọn mọ́ tó ṣe jẹ́ pé ọlọ́mọṣẹ́ ìṣàánú wa Asma bint Abubakar ó ní kúnnà nùgá tí ojú hànà ọlọ́ àmà ń bọ ojú wa nínú ìjà àníjà wọn kàn rí wa Asma ọmọ Abubakar Siddiq òun lọ sọ bẹ́ẹ̀ nígbà wọn gbọ́ yé sí ni pé an-niqab ká nǹkan bójú akmalu jalbab sharia òun ló péjì nínú jalbab obìnrin wa afdal inda Allah ta'ala ló sì ní ọlájú ṣe wá láwọn tí wọ́n fojú lẹ̀ tí wọ́n fọwọ́ lẹ̀ tí wọ́n gbé ara lé pé àwọn sàhábà kan náà ń bẹ káànábí òṣèkéni káànábí ọkọ̀ fún wọn ó ṣe jẹ́ pé àwọn mọ̀ pé kéèyàn ó gbódà ló ní ọlájú àwọn yìí nì àwọn náà ń bẹ pẹ̀lú ẹ̀rí wọn wọ́n bẹ pẹ̀lú kíni ẹ̀rí wọn. bá nínú ó ní èrè sí ojú láti ọwọ́ àmọ́ kókò ló ṣe kíni lọ́dàájú gbogbo ẹ̀rí tó mú wá náà nígbà wọn padà parí ẹ̀ wọ́n ní kéèyàn ó gbó lọ́dàájú ọ̀rọ̀ tàn lọ́rọ̀ tán síbẹ̀. a máa wá gba ẹni tó mú kéèjì a máa gbà á nímọ̀ràn a sì máa bá a sọ̀rọ̀ pé ìyẹn kúrò náà ṣe kíni àwa pé ọkọ̀ ajáta ni ọkọ̀ ajáta ni tó bá múra bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn kábẹ́rù ọlọ́ fọ́ọ̀tì ọlọ́run jókòó lásìkò hajj báyìí arábìnrin kan sì ń bọ̀ bí ó ṣe ń bọ̀ báyìí Ànábì sàlá Ànábì sì ń gbójú rẹ̀ sọ́tún ó tó dáa padà sàábà Ànábì tó tún ojú rẹ̀ ó tó dáa padà obìnrin tí ń bọ̀ yìí máa wọ́n ìjọba àbàrẹ̀ ò lè yọ ọ́ kò lọ wàhálà tó fẹ́ ṣe kíni tó fẹ́ dá yìí fẹ́yìn bá ti fẹ́ sinmi láyé mọ́ mọ́ wòyàwó yàwó fún bá tí wọ́n wọ́n lọ́fíìsì tó wọ́n wọ́n ní mọ́tò wọ́n padà lọ lẹ́nu wọn àwọn bá ní ẹ̀rí náà nù wípé àwọn nǹkan bẹ tí wọ́n ti júlẹ̀ tí Ànábì òsèkéni tí Ànábì ọkọ̀ndẹ́mù wọn èyí tá a fẹ́rẹ̀ lẹ́jọ́ kó yìí pé nìkọ́ọ̀bù pẹ̀lú jẹ̀lbáàbù òun ló ní ọlájú òun ló sì dájú lọ́ba súnà Ànábì Muhammad sallam lọ́ba amójú ló sì pé ẹ̀sìn sí ní obìnrin tí bá ń lò yín sí lọ́ni yín sin ọlọ́ni níjọba jáde láyé yóò tó máa ládá tó ń ṣe kíni àwọn bá àtọ̀ wọn sọ pé àwọn obìnrin wọlé tó tó síjú lẹ̀ gbogbo yín náà lájọ panu kàn sí pé ẹsẹ̀ ọ̀rá yẹn nínú ẹsẹ̀ àtọ́jú èwo ló fìtínà obìnrin dù èwo ló fìtínà ọkùnrin dù gbogbo àwọn bá pàdé kò lè yẹsẹ̀ tí ìbá fẹ́ ní ọkọ̀ ǹsìn àti tí ìbá fẹ́ níyàwó ọmọ fẹ́ sọ ṣé yóò nìkan ẹsẹ̀ lọ sóògùn àbójú rẹ̀ nígbà wọn ní kó gbogbo ẹsẹ̀ nínú ẹsẹ̀ àtọ́jú èwo lọ́wọ́ fìtínà yẹn kálukú dúró lérí ẹ̀rí ẹ̀ àmọ́ ẹni tó ní sàbòsí fún àfa òun náà ní pé kéèyàn bójú lọ́lá lájú torí téèyàn bá rí kò lè wọ̀nyẹn lójú wọ́n bẹ̀rẹ̀ àwọn Allah subhanahu wa ta'ala gbogbo wa tí òfin ìjàlbáàbù ti pé lára wa kọ́lọ́mọdé alápadà sí táàbù bọ́ọ̀lẹ̀ aṣọ́rọ̀ kan lé eré ní ìwòsàn ìdíjọ́ ni aláwọn kan wọ́n ní ìbòjú ẹ̀ ṣe pé ẹ̀sìn o àbí ẹni bá ti ní wọ́n ní kí n sọ̀rọ̀ àyàn kí ní wúlò ipe èyàn lè sílẹ̀ o wọ́n ń da ọ̀rọ̀ ajẹ́pẹ́ tó ń ṣe òye ọ̀tẹ́lẹ̀ bí tó ń ṣe bá yíyọ ọgbọ̀dọ̀ gbà pé ìbẹ̀rẹ̀ ti wà tún náà nábì etí ìyàwó ànábì ṣe lọ ń kọ́ ṣe tá a sì sọ pé gbogbo ẹ̀ òun lọ́lọ́lájú wọ́n ìtọ́ wa ló ṣe gbogbo àwa tí a ti pèpè lọ bí ká bojú ìmọ̀nà tó fẹ́ gbà wá ni pé ẹ dí kí ẹni tó fẹ́ sẹ̀sì kọ́ mọ pàtàkì tó fẹ́ fi ṣe ẹ̀sìn kábí pé kí ló dé tó fi ṣe báyìí kó a